إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أدوك لدولون gbogbo àwọn tó máa bá ní kájọ máa bọ́ra wa lákòókò yìí sabbahakumullahu bil amni wal iman wassalamati wal islam àtèmi àti yín ọlọ́run jẹ́ àjọ máa bẹ dáadáa àánú ọlọ́run ní jẹ́ ó fèmí àti yín lẹ̀ olóríire o eléyìí ní ìbéèrè mi tí fi ń bèèrè lọ gbogbo àwọn mùsùlùmí wípé só yẹ kó rí bẹ́ẹ̀ ìbéèrè mi yìí ọ̀dọ̀ àwọn àfáà wa mi kóńdòrò ní ń lọ o àwọn àfáà wa oníláwà ní islam sọ wá dọmọ ẹ̀yà ìjẹ́ mùsùlùmí ní tẹ̀lófin ọlọ́run bọ́lọ̀ ti gbófin ẹ̀kalẹ̀ ìtẹ̀lẹ́tà nábì wa muhammad sallallahu alayhi wa sallam ní kọ́sẹ̀ pẹ̀lú ìjọsìn ẹni gbogbo òfin islam yányá oníkájẹ́rúsìn ọlọ́run lẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́run tún pè wá sákìyèsí kásẹ̀ wara wa lọ́kan kájọmọ ẹ̀yà kábára wa ṣe káfẹ́ràn ara wa ká má bínú ara wa ká má dìtì ara wa ntọ́ bá jẹ́gbà má fi lọ́mọ làkejì ìláàánú ọmọ làkejì kéèyàn láàánú ọmọ làkejì lọ́lọ́run fi gbà yẹn lẹ́rú ẹwọ́n náà Al-Qur'an a'udhu billahi minash shaitonir rajim wala takunu kalladhina tafarraqu wa ikhtalafu min ba'di ma ja'ahumul bayyinat wa ulaika lahum 'adhabun 'asim وأولئك لهم عذاب عظيم ọlọ́run lẹ́yìn mùsùlùmí ẹ gbọ́dọ̀ kún wọn lọ́wọ́ ẹ gbọ́dọ̀ dára wọn ẹ gbọ́dọ̀ pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ yà yín lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n fẹ́ tú yín ká pẹ̀lú gbọ́nmi sí omi òtó èdè ayédè báyìí lọ́lọ́run bá wí wọn ní orí bẹ́ẹ̀ báyìí l'Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọn ní orí bẹ́ẹ̀ ọlọ́run ní lẹ́yìn tẹ́mi ọlọ́run ti ṣàlàyé tó yanjú náà Al-Qur'ani mo ṣàlàyé tó yanjú pẹ̀lú súnà Ànábì sallallahu alaihi wasallam ni mo fi gbófin ẹ̀sìn kalẹ̀ ìwúlọ́ yẹ kẹ́ ẹsẹ̀ gbólẹ̀ gbọ́dọ̀ dé ìwúlẹ̀ gbọ́dọ̀ dánwò nínú ẹ̀sìn ọlọ́run ti yanjú ẹ̀ ọlọ́run ní gbogbo ẹni tó bá wá dédé àyèdè lẹ̀ wa ulaika lahum azabun asim ọlọ́run nírú wọn bẹ́ẹ̀ wọ́n jẹ ìyà tó tóbi tó bọ̀ áyà tẹ́nìkan ọ̀jẹ̀rú ẹ̀rí ìyà ń bẹ fẹ́ni tó bá dédé àyèdè lẹ̀ láàrin mùsùlùmí ọ̀rọ̀ lọ́sọ ni tó dá wàhálà alẹ̀ ìṣesí kan ní jàgídíjàgan kan ni tó fi pín mùsùlùmí yẹlẹyẹlẹ ọlọ́ni èèyàn jẹ ìyà tẹ́nìkan ọ̀jẹ̀rú ẹ̀rí nínú tó lè pé mùsùlùmí tó lè fèdè ayédè tó lè fàjà ó ní kéèyàn lára wa lòun pé mùsùlùmí lòun káwa ní kìí sára wa kìí ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni àdìsí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àdìsí tí Ibn Umar radiyallahu anhu má gbà wá Ànábì sallallahu alayhi wa sallam ní isa qala ar-rajulu li akhihi ya kafiru faqad ba'a biha ahaduhuma fa in kana kama qala wa illa raja'at alayhi sallallahu alayhi wa sallam Ànábì ní kí mùsùlùmí kó pe ọmọ ìyá ẹ̀ ní káfìrí Allahu Akbar kí mùsùlùmí ó pọ̀ ọmọ ìyá ẹ̀ ní pé mùsùlùmí lẹ́yìn méjèèjì ó wá rí pé ó ṣèṣe sí kan ó wùwà kan ó sọ̀rọ̀ kan lọ́wọ́ ní lágbájá ó ti di káfìrí Ànábì sallallahu alaihi wasallam ní ìpẹ́ nìkan ní káfìrí ẹni tó pè ní káfìrí yẹn tó bá jẹ́ pé lódodo kìí ṣe káfìrí lọ́dọ̀ Ọlọ́run lójú tiẹ̀ ló ti di káfìrí tó wádìí kó jinlẹ̀ nínú Al-Qur'ani ó wádìí kó jinlẹ̀ nínú súnnà kọ́ tó pè yẹn ní káfìrí ìpeni ní káfìrí yẹn yóò káfìrí yẹn ó padà sórí tiẹ̀ tó pè ní káfìrí láì bọ Ṣàngó láì bọ náà láì bọ ya láì kọrún tì Allahu Akbar ó jọjá sí pé ìpeni ní káfìrí ìtumọ̀ ẹ̀ tó yẹjú ní pé nasaba rajulan muslima ila al-kufri ó ní ká pé ẹni tó jẹ́ mùsùlùmí ká yọ kù láwùjọ mùsùlùmí ẹni tó jẹ́ mùsùlùmí ká yọ kù láwùjọ ìsìlámù pé kì í sára wa mọ́ owó ti di káfìrí o lóòjọ́ já sí pé ìpeni ní káfìrí ẹwọ́já bèèrè wa tó ń ti bẹ́ẹ̀ gbogbo wa lamọ́ tó bá ń jẹ́ kákẹrùn tó mọ́sánlásí ní ìsìnkẹ́nì kọ́ wá ní assalamu alaikum mọ́sẹ̀sẹ̀ ẹ̀yin jama wọ́n yàgbẹ́ tákọ́dà ìtaàbà mo sì rántí kí n tó kí mo kí inú o káwọn yọ́ ní ọ̀nírùn kó wọ́n dódò pé ọ̀nírùn gbogbo wa ládùn lórí pé ọ̀nírùn wọ àtọ́lọ́run lọ wá mọ̀ ọlọ́run àmọ́ ọ̀nírùn ìtókílẹ̀ àti wa ní pé ọ̀nírùn ọmọ
èyàn lè yàgbẹ́ kó gbàgbé kó má tábà kó ti wá kírun tán kó tó rántí àwọn àfáà yìí àlọ́tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ àwọn àfáà wọn kò ní dáhùn yẹn padà mọ́ torí pé gbogbo kó tó fi kí ìtẹ́kọ̀ọ́ rántí ọlọ́gbọ́n ẹni yẹn ni àmọ́ rántí lọ wá kí bẹ́ẹ̀ kò ní ní ọmọ má kálukú wọlá amọ̀ntọ́bà àrùn jẹ́ ká máa kírun lọ́wọ́ kẹ́lẹ̀ kan yíya iṣó fà á kálukú ní ọ̀nà ẹni tó sóyìí irun rẹ̀ ti bàjẹ́ òun náà ó sì jáde láàrin wa yóò lọ tọ́lù wà láṣẹ awaka nírun awaka lẹ́sẹ̀ awaka níná awaka lálẹ́jánná a máa bọ́lọ̀ ń gbìjà ẹ̀ a máa gbìjà ọlọ́run lórí ẹ̀ pé ọ̀ nírun sẹ̀ ẹ wà mọ́sálásí tó bá tóbi yẹn ẹ gbọ́ ti sú ọmọ ọrùn iṣó burúkú ẹnìkan ò sì ní jáde kọ́ lọ tọ́lù wà láṣẹ torí pé yóò pa á mọ́ra yóò pàtìjú mọ́ra pé kóun wá jáde láàrin èèyàn ojú tì ní fóun káwọn ọmọ wa wò pé bàbá ẹni sónù yóò wá rún máa bẹ́ẹ̀ yóò ẹ̀rí ọkàn sì máa já wa tá a sọ wípé ẹni tó dẹrù eléyìí wò kò nírun sẹ́yìn lẹ́lẹ́sẹ̀ ẹ̀yìn kẹ́lẹ́ bẹ́ẹ̀ bá wá jálábò sí ntí ntọ́ba àrùn jẹ́ tó fi kílíàsì yín ntọ́ba lùwàlá jẹ́ ntọ́wá bàṣìlámù èèyàn jẹ́ síkọ̀ yẹn kó kílíàsì yín nífi ń bèèrè ẹ̀yìn àfa Yorùbá munafiki tọ́pọ̀ láàrin yín ní ojú ẹ̀ mà ọjọ́ pàdà yín lèmi náà àmọ́ ọ̀tọ̀ náà tọ́pọ̀ láàrin yín ló jẹ́ fẹ́ yọra mi kú láàrin yín èèyàn máa sọ̀rọ̀ ẹbọ lẹ́nu ọ̀rọ̀ tó lè gbé ni kúrò nínú Islam ọ̀rọ̀ tó yẹ ká máa gbọ́ lẹ́nu àwọn oníṣàngó ká máa gbọ́ lẹ́nu àwọn ọlọ́ya àwọn tí wọ́n fi sàkíkọ́rùn mùsùlùmí ó máa sọ wọ́n sì gbé jáde lórí mídíà àwọn yóò tún máa wá kọ́mẹ̀ntì bàbá ẹ̀ kú sí ọlọ́run jẹ́ àríyìn pẹ́ báwọn tí wọ́n bá wá tó tí nǹkan ọ̀sọ́pọ̀lọ́ tí wọ́n táwọn nìkan ṣe táwọn bá wá jáde káwọn fẹ́ ṣe kọ́rẹ́ ṣàfẹ́ nìyẹn àwọn yóò máa wá kọ́mẹ̀ntì pé wọ́n fẹ́ hàn ní wọ́n fẹ́ lóko ni ẹjá bẹ̀rẹ̀ wa eríire wo ní bẹ́ẹ̀ bí kéèyàn bẹ nìkan jẹ́ kọ́ bẹ nìkan jẹ́ kí wọ́n fi gòkè kí ni bẹ́ẹ̀ ni ká dákẹ́ ká máa rí tí ọ̀dá lóòótọ́ àwọn onímọ̀ ní as-salamatu fi italati samt wal alaku fi tarkihi kéèyàn orí nǹkan báyìí pé nǹkan yìí ọmọ dà kọ́ ẹ̀kọ́ lọ bẹ́ẹ̀ kọ́ dákẹ́ ẹnìkan onírí tí ẹ rò wọn onírí tí ẹ sọ onígbókọ̀ rẹ̀ ń bì kan láì dá ẹnìkan onírí tí ẹ sọ bẹ́ẹ̀ ni ká tún wá dákẹ́ wọn ní ìparun ní ọgbẹ́yìn ẹ̀ hàlá gbogbo tó yẹ kéèyàn sọ̀rọ̀ lé lórí téèyàn bá sọ ìparun ní ọgbẹ́yìn ẹ̀ ní fi ń béèrè sọ yẹ kó rí bẹ́ẹ̀ méjì làwọn èèyàn ọ̀tún àtòsì gbogbo àwọn àfáà wa tí wọ́n pèpè súnà ọ̀tún ni wọ́n wà gbogbo àwọn tí ń pè mí òsì ni wọ́n wà kí ló wá dé tó jẹ́ pé láàrin àwọn àfáà tí ń pèpè súnà ẹnìkan já láṣejù láàrin wọn kọ́lọ̀ bá wa dá wọn padà sáà ọlọ́run bá wa dá àfáà náà padà síbi tó yẹ gbogbo àwọn àfáà wa tí wọ́n já àwọn àfáà wa tí àwọn onímọ̀ ni wọ́n gbógun ti ni wọ́n ń dákú ẹ̀ lágbájá ìpèpè tí ń pè yìí kì í ṣe pèpè súnà kí ọmọ kàfárẹ̀ yẹn torí pé ó fi síbí jẹun ó tẹ́wọ́ bí tí ò ti yẹ kó tẹ́wọ́ níbi àdúrà ó ṣe á mí bí tí ò ti yẹ kó ṣe á mí ó jẹ ẹran bí tí ò yẹ ẹni tó kọ mẹ́ni tó pẹ ẹran ó jẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ti fẹ́ jámọ́ lẹ́yìn adìẹ rẹ̀ tán kí ló wá dé tó jẹ́ pé láàrin ẹ̀yin tẹ́ wà lápá òsì bẹ́ẹ̀ nìkan bá wá sọ ohun tó burú ẹnìkan ò ní jáde láàrin yín pé ha àgbàgbọ́ tiẹ̀ tó ga jù tiwọ́ lọ ẹ máa wá wò níran bẹ́ẹ̀ ni àfáà àgbà àfáà Ustaz Jami Adégúnwà mo wá sí wọn kan àwọn wọ́n rí pé wèrèwèrè tí àfáà Làbíbù Lágbàjì ń ṣe ọkà wọn láyà àwọn padà yọ àfáà Làbíbù kú láwùjọ Islam wọ́n ní kọ́dà ẹ̀gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹ̀ mọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá kírun lẹ́yìn ẹ̀ ní mírun wọ́n ní kì í ṣe mùsùlùmí mọ́ ọba àwọn méjèèjì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì ni àfáà àgbà àfáà Karama Abu Awero àwọn náà ní àfáà Làbíbù wọ́n ní kì í ṣe mùsùlùmí mọ́ wọ́n ní kẹ́ má kírun lẹ́yìn ẹ̀ mọ́ àwọn wá ní ẹ̀yin àfáà tẹ́ ń pe àtẹ́ ní àfáà tẹ́ ń tún sọ pé àfáà Làbíbù ṣe yí ọ̀dá kí ló dé tẹ́ tún fi ń pè láàfáà kì í ṣe àfáà wọ́n ní kọ́ra kì í ṣe Làbíbù Làfífù ni n tó fúyẹ́ ìgbà àká n tó fúyẹ́ ó fúyẹ́ ju gbà àká lọ àwọn wá ní àwọn fi bínú yọkù láwùjọ Islam bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ní tàbá ní ká ní n tó wú yìí ó burú lóòótọ́ àmọ́ tí ó ń tọ́ fa ni wípé gbogbo níwọ̀n bẹ èèyàn tí bá ń pèpè súnà ká ní ká gbọ́rú ẹ̀ ká wá jáde pé lágbájá kì í ṣe mùsùlùmí mọ́ ẹ̀gàn tí ń bẹ́ẹ̀ ta tẹ́lẹ̀ òní jẹ́ asáré sorú ẹ̀ bẹ́ẹ̀ ni ìtẹ̀lé súnà kò tó gbọ́dọ̀ lé dé lẹ́bùn yẹn torí wípé àfáà àgbà Imamu Ahmad rahimahullah Imamu Ahlus-Sunnah bàbá yẹn ní àfáà àgbà yẹn ní at-tamasuk bima kana bàbá yẹn usulu sunna indana at-tamasuk bima kana alayhi ashabu rasulillahi sallallahu alayhi wa sallam aqidatan wa manhajan bàbá yẹn ní ìpìlẹ̀ pé èyàn fẹ́ jẹ́ súnà ó fẹ́ gbé súnà dání ó fẹ́ jálù súnà ní wípé ẹ̀sìn rẹ̀ lórí kílàbù làgbọ́yé àwọn sọ̀hábà ni ó wà báwo làwọn sọ̀hábà báwo ni wọ́n ti pèpè báwo ni wọ́n ti ṣẹ̀sìn àdìsọ́kà àwọn sọ̀hábà lèyàn ń ní
ìpèpè ẹ̀sìn wọn ọ̀nà mọ́níyájú wọn ọ̀nà tí wọ́n gbà sí lọ́n lèyàn gbà máa sí lèyàn fi máa jẹ́ alùsùnà ó jọjá sí wípé ibi tí wọ́n bá ti lé lèyàn ó ti lé ibi tí wọ́n bá ti rọ̀ lèyàn ó ti rọ̀ ibi tí wọ́n bá ti mú nǹkan lé ọ̀gbọ̀rọ̀ mú rọ̀ ńbẹ̀ ibi tí wọ́n bá ti mú lé ọ̀gbọ̀rọ̀ mú lé ńbẹ̀ ibi tí wọ́n bá ti mú lé ọ̀gbọ̀rọ̀ mú rọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ ni àfáàwọ̀ àgbà gbogbo àwọn onímọ̀ pẹ̀lú Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah bàbá yẹn náà ni al-kufru la yakunu illa ma yakunu bihi al-iman kátó lè yọ̀yẹ̀ kú láwùjọ pé kìí ṣe mùsùlùmí mọ́ ẹ̀rí wípé ń tọ́ yẹ kéèyàn ó nígbàgbọ́ sí ó dì náà nǹkan nínú ẹ̀ ọgbọ̀n gbọ́gbà Nábì gbọ́ sallallahu alaihi wasallam nínú ẹ̀mí ẹ̀ ó wá ń dá òtún bẹ́ẹ̀ kò sí ti ń jẹ́ náà àlìjánnà kan ò sí ọlọ́run kan fi halẹ̀ mọ́ wa ká má bàa sábúrú ni kò sí nǹkan kò sí yíya kankan àbótí ẹ̀bàlì kí á mà gbọ́gbà pé náà gbọ́gbà àlìjánnà ń bẹ àmọ́ nínú ẹ̀mí ẹ̀ ń dá òtún wípé ìyà kankan ò sí sáré bí ẹ bá ti kú kò sí yóò sùn lọ ní lẹ́yìn tá a ti fa àwọn àdísì Ànábì sallallahu alaihi wasallam hàn wípé ìjìyà ń bẹ gbogbo ìjìyà ní àwọn kan tó lè gbéyàn kú lójú ọ̀nà ìsìlámù nìyẹn bẹ́ẹ̀ ni àfáàwọ̀ àgbà Sheikh Muhammad bin Abdul Wahhab bàbá yẹn náà ní lam yukafir illa man kafara Allahu wa rasuluhu wa jama'at al-ummati ala takfirihi ẹ gbọ́dọ̀ pè yẹn ní káfìrí àfi kẹ́ẹ̀rẹ́rì tó yanjú nínú Al-Qur'an kẹ́ẹ̀rẹ́rì tó yanjú nínú súnnà kẹ́ẹ̀sì rí kílà gbọ́yẹ gbogbo àwọn onímọ̀ gbọ́yẹ àwọn sàhábà pé téèyàn bá dẹ́rù eléyìí wò kò ní jẹ́ mùsùlùmí mọ́ ó jẹ́ yásí pé torí pé tẹ́ ẹ bá yára pè yẹn ní káfìrí yẹn padà sórí yín afáwa ustaz wa adégún àwọn wá sí lálẹ́ àná mo tún wò mí tí wọ́n ṣe bóyá níjọ́ bóyá jẹ tàbí jẹ ni wọ́n ṣe wọ́n wá ní afálàbíbù táwọn sọ̀rọ̀ rẹ̀ o ẹnìkan padà pè àwọn lẹ́yìn wípé sáwọn ti kọ́kọ́ pè ní káwọn tó gbọ́rọ̀ rẹ̀ orí mídíà àwọn padà wá pè nígbà táwọn wá pè àwọn àti ẹ ti wá yẹn jú ọ̀rọ̀ àwọn ti sẹ́tù ẹ sẹ́tù níbo ẹ pè yẹn ní káfìrí pẹ̀lú tó wí òun ọgbà pé káfìrí lòun torí pé wọ́n padà lọ wá sí kan níjọ́ Friday yìí àbí mo wo wá sí rẹ̀ kan náà ìgé bí ìjẹ tàbí jẹrin dẹ̀yìn ìgbà tẹ́ ẹ sọ pé kì í ṣe mùsùlùmí mọ̀ gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹ̀ wọ́n lọ wá sí kò torí pé pé òun ní káfìrí kí ni ó bí pétọ̀ ẹ tẹ̀ ti yọ mí kò láàrin yín ọ̀dà bá tẹ̀ ti bàbá wọn ẹrù eré ẹ̀ kọ́sọ̀kalẹ̀ ó tún rẹrù yìí lọ bòmí oru lọlé ọlọ́mà tí tún rán fò ń bẹ̀ òun náà tún padà káyẹ̀ gbọ́dọ̀ sẹ́bọ níbẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́kòtú ìtọ́ akọ́rọ̀bọ̀ lọ́dọ̀ tèmi ní pé ọ̀dàrú máa fà yí lọ́wọ́ ni usulu dín lọ́dàrú máa lọ́wọ́ gbogbo tí ọ̀bọ̀rọ̀ dàrú máa yà lọ́wọ́ lọ́dàrú máa lọ́wọ́ wọ́n dá mi lójú pé tẹ́ bá bí àfà Làbíbù yí léèrè pé ma iya maratibu dín ní tí ó padà fi dáhùn ní wípé èmi lọ tún bí báwọn babalágbàgì ni lòpọ̀ àkọ́kọ́ babalámúnigun lẹ́lẹ́kejì baba ní ìtàjí àlẹ́lẹ́kẹta maratibu dín nínú ọ̀dàrú máa lọ́wọ́ ni ẹrù yẹn ní fi ń bẹ̀rẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá lé ẹ ti pé kílẹ̀ pé mú ìtọ́ ẹ̀ka ẹgbó lérí ẹni wípé bí nǹkan ọba sí ẹ tẹ́rù orí rẹ ọba ti wọ̀ ọ́ lọ́rùn jáde padà pé ń tọ́ wípọ́lá Nábì sallallahu alaihi wasallam ní ẹsẹ̀ ogun wọ́n là Nábì ní ẹsìn bẹ́rẹ́ ọ̀parọ́ máa Nábì sallallahu alaihi wasallam ohun méjì ní ọ̀parọ́ máa Nábì sallallahu alaihi wasallam ó tún sọ̀rọ̀ ẹ̀bọ̀ ní ẹsìn bẹ́rẹ́ ayẹta gbogbo ẹnu ẹ̀ náà ló ti dùn bẹ́ẹ̀ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní wa innama khafu ala ummati al-a'immatal mudillin Ànábì nígbà Ànábì tó kù sáta Ànábì ó jáde láyé àdísì wa náà Abu Dawud Ànábì ní ìtí ń bà mí lẹ́rù tí ìbá sí láyé mọ́ ilà àwọn aṣọ nínú àwọn aṣáájú àwọn tẹ́ẹ̀bì ṣaṣáájú nínú ẹ̀sìn bẹ́ẹ̀ni ìmọ̀ tí wọ́n ní wọn ò ní tí wọ́n fi ṣe dúkí wọ́n fi sára ayé nù lọ Ọlọ́run ní afárọ̀ ẹ̀ẹ́tàmà ní ń takhasa ilahahu wa adallahu Allahu ala ilmi Ọlọ́run láwọn èèyàn tó jẹ́ pé èmi Ọlọ́run ẹ̀rí wọn ni ẹ̀sìn tí wọ́n fẹ́ sìn ìfẹ́ ẹnu ni wọ́n fi ń sin lọ́nà èmi Ọlọ́run bá sọ wọn nù nínú mà Àfà Làbíbù yìí ńgbà ọ̀kàlà ó ní mo mọ́kéwò oníkéwò ń bẹ Ọlọ́run mọ́kéwò béèyàn bá ní jàǹbá ẹ̀ ọmọ lóòótọ́ jáde àwọn ló ti parí ọmọ kéwù àmọ́ tó ń ti máa sọ́nà wọ́n ti sọ́nà torí pé kí lọ́rọ̀ àwọn bá wí kí Ànábì wí sallallahu alaihi wasallam tó yanjú kò fi ṣe kí lọ́rọ̀ dáwà tó gbé dání Allahu akbar Ànábì ló ń bẹ̀rù ń bà ń lẹ́rù al-ulama ad-dalal àwọn àfà sọ nínú ohun kan náà tó lọ mọ kéwù ohun kan náà ní sọ pé ògùn bẹ bí yẹpẹ ẹ wo bẹ́ẹ̀ ni Ọlọ́run wala talbisul haqqa bil batil ẹ gbọ́dọ̀ da òdodo pọ̀ mọ́rọ́ ọ̀tọ̀ nírọ́ ẹlẹ́bọ ọ̀tọ̀ ẹni tó bẹ́sẹ̀ dání ọ̀tọ̀
wọn jọra wọn òkùnkùn àti mọ́lẹ̀ wọn ò jẹ́ dà papọ̀ àwọn ni àná àwọn àfáà wa ní fi béèrè ẹ̀yin àfáà wa mẹ́kọ́ndòrò bólẹ́wà dandawi bólẹ́dà lọ àwọn àfáà ìgbà tí àfáà ká àtẹ́lẹ̀ àkà tí wọ́n jó gbogbo yín lẹ́fọ́n síta ẹ bẹ̀rẹ̀ sí ṣe fídíò kọ́dà àfáà ká jáde ó ṣe fídíò nínú yín ọwọ́ agbádá kò tiẹ̀ rántí wà wọ̀ tẹ́lẹ̀ ọdún náà nílé níní lọ́múra ní fọ́fọ́ ní rẹ́fọ́ àfàlàbí ìbò lágbàjì wá ń sọ ọdún tó bá yẹ ẹ̀lẹ́ jáde kẹ́ẹ̀sẹ̀ fídíò pé in tí wọ́n kọ́ wa kọ́ yẹn nǹkan ní sọ pọ́lọ́ ẹ̀ àṣàkíyèsí tí wọ́n àwọn nígbàgbọ́ sí yẹn ẹ̀wú bẹ́ẹ̀ ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam hadith tó lálàáfíà Anas bin Malik gbà wa Ànábì ní la yastakimu imanu abudin hatta yastakima lisanuhu wala yastakimu lisanuhu hatta yastakima qalbuhu Ànábì sallallahu alaihi wasallam ní Allahu Akbar ọ̀rọ̀ èèyàn ní sí ìwà déédé èèyàn ní máa wúwí kúwí èèyàn ní máa sọ tó takẹ̀sì èèyàn ní máa sọ tó lè mọ́nà ń bínú èèyàn ní máa sọ̀rọ̀ ẹlẹ́bọ jáde lẹ́nu àyàfi kó jẹ́ pé n ti ń bẹ èèyàn ní máa ahẹ́ èèyàn ní dásáká kọ́ máa sọ tó dá lẹ́nu àfi kó jẹ́ pé ọkàn ẹ̀ náà ti mọ́ ni èèyàn ní máa sọ tó burú jáde lẹ́nu àfi kó jẹ́ pé ọkàn ẹ̀ ti dàrú bẹ́ẹ̀ lè wá ní máa sọ tó dá jáde lẹ́nu àfi kó jẹ́ pé ọkàn ẹ̀ gan ti mọ́ ọmọ kàdá gbogbo tó lẹ́kún nígbàgbọ́ sí ó ti nígbàgbọ́ sí ni Ànábì sallallahu alaihi wasallam la yastakimu imanu abudin hatta yastakima lisanuhu èèyàn ò ní dúró déédéé lórí ẹ̀sìn kẹwàá rí pé n ti ń sọ jáde lẹ́nu yìí ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ ni ọ̀rọ̀ gidi ni ọ̀rọ̀ tí ò ní sọ nínú ni àfi kó jẹ́ pé Allahu Akbar àríyàn ló máa kọ́kọ́ dá táwọn bá wá dá tí wọ́n la yastakimu lisanu hatta yastakima qalbuhu àríyàn wá ní dá àfi tó jẹ́ pé n tó bá nígbàgbọ́ sí nínú ọkàn làwọn máa gbé jáde níta afá yóò ní sí kọ pẹ̀lú Ọlọ́run níbi sọ pé ẹlòkígbẹ́ ẹláyẹta ẹlòkíníkan ìyẹn ẹsí bẹ́rẹ̀ pẹ̀lú ẹbù lórí kò nígbàgbọ́ gbogbo bẹ́ẹ̀ ni kí àwọn àsìkáàrù tó yẹ kéèyàn ó ṣe tó wà nínú súnnà sallallahu alaihi wasallam tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ní á ṣe nínú ẹ̀nìká sọ pé a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq káwí mẹ́ta láàárọ̀ aníbìnrin tí ẹ bá wí mẹ́ta láàárọ̀ abúkan ò ní sí èèyàn tí ilẹ̀ ó fi sú kéèyàn wá rí gbogbo eléyìí tí bá ń bẹnu kádàrá pé yẹn ò rìn náà sí kò dí lọ́wọ́ èwo ní kọ́ máa sí bẹ́rẹ̀ òkígbẹ́ ayẹta ń gbà tọ́ nínú oko lè gbogbo ń tá Ọlọ́run bá mú wá fún mùsùlùmí tó bá gbẹ́ burú wọlé Ọlọ́run fi dán owó ni Ọlọ́run fẹ́ fi fún nípò sí ni àfá yìí ò ní sí kọ̀ pẹ̀lú Ọlọ́run ẹ̀yin tẹ́ ti wá pè ní káfìrí tábà yìí bá gbà pé káfìrí lòun láti bí òní tẹ́ ti pè ní káfìrí ṣé kò ní ti sẹ́nu ìkàlẹ̀ kò ní ti sọ pé mi gán yọ̀ǹda àfá yìí ní followers tó lágbàgà lórí Facebook ọwọ́ níbi wáàsí tó ṣe níbi ìjẹta àbí nǹkan tí mo wò lánàá ó wá ní ogun ń bẹ àwọn sọ pé ogun ń bẹ àmọ́ àwọn tí wọ́n bẹ́ẹ̀ bá ní òṣogbo àwọn tí wọ́n ní wọ́n fẹ́ máa yí padà bẹ́ẹ̀ ni kò fẹ́ lọ direct wọ́n fẹ́ máa sọ òpó tóbi níbo nínú ẹ̀sìn ibo bẹ́ẹ̀ ni Ọlọ́run ní wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́lẹ̀ máa dábàá sí pé ní Ọlọ́run ni wọ́n onímọ̀ ni wọ́n máa kéwú wọ́n ń pè wọ́n sáwùjọ àwọn fún wọn ṣáṣáájú Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ wọn ẹlẹ́bọ ni wọ́n nta afa yìí nígbàgbọ́ sí ní wí jáde lẹ́nu tẹ tó ń ti bẹ́ẹ̀ àwọn yẹn wá àwọn ntọ́ ẹ̀ka ẹ̀dọ́lé lórí àfa wa Ustaz wa Jamiu Adégún wà ní wípé ó tún ẹ̀yìn ọ̀rọ̀ tẹ́ sọ yìí ti kọjá pé ẹjọ́ sẹ́tù ẹ̀ ti sẹ́tù láàrin ara yín rárá ẹ pè ní káfìrí ẹ ti yọkù láwùjọ Islam bẹ́ẹ̀ ni sí ti ń sọ yìí náà ó tó bẹ́ẹ̀ a máa ń tọ́ fà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nílẹ̀ Yorùbá àwọn àfa ilẹ̀ Yorùbá tó jásí pé tí yẹn bá ń sọ ọ̀rọ̀ tó burú tó báyìí wọn ò ní sọ pé wọn ò ní dálákẹ́ kí wọ́n pè sákèsí pé tí wí yìí nǹkan ní sọ pọlọ ẹ̀ ó ní ìdíkó musa kẹfún yìí sí fún bẹ́ẹ̀ bá fẹ́ kọ́pọlọ rẹ̀ ó tutù dáadáa sí pẹ̀lú kúsùmọ́ra wọn ò ní wí bẹ́ẹ̀ láàrin ẹ̀yìn Yorùbá lẹ́nìkan ti ní Jibrilu alayhi salatu wasalam ọlágbọ̀ ní ọlọ́gọ̀ ó ní Jibrilu àfáà Nabi sallallahu alayhi wasallam àwọn yẹn sì bẹ́ẹ̀ tí wọ́n jòkó ìtí wọ́n fi jòkó ti tí mo fi rí pé tí ń wí burú ni pé ìtí ń bẹ́lẹ́mì tí wọ́n burú ju ìtí ń gbé jáde yìí lọ ni agbáko tí wọ́n ju ti ẹ̀ lọ́nì ọ̀pọ̀lọpọ̀ èèyàn bá afálà bí ipò lágbàjì bí tí ń wí tó burú tó yìí Allahu Akbar ẹ mara àwọn mùsùlùmí tí wọ́n máa pè lẹ́yìn pé afáwa ọ̀rọ̀ nù lílẹ̀ sọ ń ta gbangba àwọn ọmọ nù lẹ́nì kan lálẹ́ bọ́ yìí tọ́lẹ́lẹ́ bọ̀rọ̀pọ̀lọpọ̀ wọn Allahu Akbar wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ wọn ẹlẹ́bọ ni wọ́n àwọn yóò máa ní bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí bàbá àwa nìkan la gbọ́ yé àwọn ọ̀tọ́ náà tán bẹ́ẹ̀ ń gbòòrò àwọn ọmọ jákujáku yẹn wọ́n kà máa nǹkan mìíràn máa wú wọn ní gbọ́ yé kílẹ̀ tó fẹ́ gbọ́ yé ó ní kẹ́ máa sí dẹ́rẹ́ kẹ́ máa lò kígbẹ́ kẹ́ máa láyẹta
ẹ jẹ́ wá bira wa bẹ́ẹ̀ bá ní jálábòsí tẹ́ ẹ bá fẹ́ jálábòsí tẹ́ ẹ máa retí ìbínú Ọlọ́run irú ọ̀rọ̀ tó tẹnu àfáà Làbíbù jáde yìí pẹ̀lú aṣọ ẹ̀sìn tí pásítọ̀ tó bá wá jáde tó ní tó wá gbọ́rọ̀ ẹ̀ náà sórí mídíà pé ẹ gbà fún Jésù olóńlolúwa olólùgbàlà Ànábì sallallahu alaihi wasallam táwọn mùsùlùmí ń tẹ̀lé bóun lọ́ba wá gbà fún àbí Jésù tó lólùwà àtolùgbàlà àtànábì tó ń jẹ bá gbà fún tán o kẹ máa sí gbẹ́rẹ́ ayẹta òkígbẹ́ àgbélépọ̀tá tẹ bá wá sí tán o tẹ bá fẹ́ mọ̀ pé gbẹ́rẹ́ yẹn ṣiṣẹ́ ó confam kẹ wá wọ àgbò kágbò yóò tàbí mẹ́yìn kọ́kàn àfáà Làbíbù àgbò kan wọ̀rí mélòó lára rẹ̀ kò ju gbóǹkan lọ ẹja ti dààmú bú o kò ju gbóǹkan lọ ṣé bá ti mọ náà intemi fura sí àfáà yìí ni wípé into dàrú ma lọ́wọ́ ni usulu din into intadu wa mọ̀ pé tó ono tó bá wá lẹ́rìí bẹ́ẹ̀ sì ni Allahu Akbar ẹ̀yin ò bá tá bá wá gbọ́rọ̀ jáde báyà mi ó tún máa kọ́mẹ́ǹtì ìṣẹ́ ti kọ́kọ́ pé náà èyí tí wọ́n náà kọ́mẹ́ǹtì ní public yìí pẹ̀lú ẹni tí ń gbọ́rọ̀ jáde àti wọ́n tó kọ́mẹ́ǹtì tí wọ́n náà tún ṣe kọ́rẹ́sẹ̀ fẹ́ni tó gbọ́rọ̀ jáde pé tí lágbájá sí ọ̀dá kí làwọn méjèèjì ìdí ń sẹ́yìn ni wípé Allahu Akbar Ọlọ́run ni wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ẹlẹ́bọ̀lọpọ̀lọpọ̀ yìí ni ò jẹ́ ríro ni ò jẹ́ rí ti ẹrù ọ̀pọ̀lọpọ̀ yìí bọ̀rọ̀ tó sọ yìí ti burú tó yẹ padà máa wá lọ pé bàbá àgbélépọ̀ àtàmọ́ nídìí ẹ̀ ayẹta kíní sí ọkílọ̀ ọfẹ́ lóko lè ní bá àfáà yìí bá ní ògùn yìí dàrún lójú kọ́nà jù lọ́wọ́ kọ́nà jọba lọ́wọ́ kí wọ́n náà lọ Sambisa kọ́nà jù lọ́wọ́ gbogbo yìí tí ń ráfò yẹn ìkíní bẹ́ẹ̀ sì ni ó ní ìgbà tó náà wá sọ̀rọ̀ lánàá ní ọlọ́mọ bẹ́ẹ̀ bóyá jẹta ó ní ìkàtí ẹ̀fẹ́ sí kọ́dẹ́sàn fún oníbà tó ń búláwà ní onígbà tí ń búláwà ní sànàbì kí ń bú sallallahu alaihi wasallam ìwọ́tọ̀ àfáà Làbíbù yìí ẹni tó bá ẹ lọ wọ àwọn fídíò rẹ̀ títí ń ṣe láti bí ọdún 3 sọ́dún 2 sẹ́yìn wọ́n rẹ̀ ní wérewère ní bí ẹni tí nǹkan kọlù ẹ̀yà lùsúnà ẹ̀ bá ní ẹ̀ sí eré ní alùsúnà àwọn sàhábà Nabi sallallahu alaihi wasallam ọ̀n bú ànábì pẹ̀lú ẹ̀ ọ̀n bú àbí ọmọ tó bá fẹ́ dogun ẹni síbọ̀ ọmọ lóòkú lẹ́ máa pé ẹni tó bá dogun súnà Nabi kí lẹ́ máa pé tá bá fẹ́ pè wọ́n ní sìn á ní àfẹ́ ẹlẹ́rù lérí tá bá fẹ́ pẹni tó gbé súnà Nabi dání kí lá máa pé alùsúnà ni kọ́ bá ń bá ń bí àwọn alùsúnà wọ́n sì eré ní wọ́n yà wẹ̀rẹ̀ ní mo wá rí wípé gbogbo kọ́rẹ́sẹ̀ táwọn èèyàn ń fún àfáà yìí láti bí ọdún 2 ìntí ń jẹ́ lógún èrò tó yẹ kẹ́ni tó bá fẹ́ ṣe dáwà ó ní kó tó jáde ní òní ìpalẹ̀mọ́ tó yẹ kó ní òní torí pé nínú ọ̀rọ̀ rẹ̀ lẹ́mọ̀ àgbọ́ wípé àwọn kan wọ́n fẹ́ lé wa wọlé nígbà fún wọn àjọ wà ń ta ni èrò tí ń rí lẹ́yìn rẹ̀ nínú rẹ̀ fi ń dùn pé à ń gba play kò gbélé mọ́ lérí kíni lérí ẹbọ ìyẹn ló ń dùn máa nínú kódà torí pé èrò yẹn bára yẹn ṣe ń fẹ́hùn tó yẹ nínú ẹ̀ fi ń dùn pé àwọn ń ta ìtata wa wà lẹ́nì kọ́kàn wá lé wa wọlé báwọn ní tí wọ́n bá wú tọ́ bá wú tí ọ̀dà lọ́lọ́ tọwọ́ bọ̀ wò ní ṣe ń tọ́ wú yìí ṣe ìwọ́n náà lọ́lá Nábì ní ẹwẹ́sẹ̀ níbi ń bèèrè ẹ̀yìn àfọ́ oníláwà ní ẹ̀sì dákẹ́ sọ́yẹ kó rí bẹ́ẹ̀ ọlá Nábì ní ẹwẹ́sẹ̀ sallallahu alaihi wasallam ọ̀padà sàtúnṣe dòní ọtún padà fò láwù olóní ẹ̀sìn gbẹ́rẹ́ Allahu Akbar ibi tó padà wú ọkàn ní pé Ànábì gẹ́ sallallahu alaihi wasallam ní kẹ́ lọ Òṣogbo kí ló wá kù ọ̀rọ̀ mi ó máa tẹ̀síwájú sọ́yẹ kó rí bẹ́ẹ̀ subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.